ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò mú ilé ẹ̀kọ́ mi. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. àwọn tí báńdíìtì jí kó ní Èkìtì ní ẹ̀dá Oníyọ̀ ìgbà tí wọ́n pè wọ́n táwọn báńdíìtì yẹn pè wọ́n pé kán mú ransom wá wọ́n ní pé kán mú wá sí Kogi State so ẹ máa imagine pé báwo ni àwọn báńdíìtì pé báwo náà ṣe máa ń transport àwọn victim wọn tí ọlọ́pàá ọ̀dẹ̀ kì í mú wọn. I want to tell you for free wípé kì í ṣe inú gbókọ́ làwọn guys yẹn máa ń gbà wọn ní most times ojú títì federal road náà máa ń gbà ojú títì àwọn state road yẹn náà máa ń gbà inú tírélà wọn yẹn inú tírélà. tó mọ kíra agudẹ́dẹ́ àkókò yìí bí kíbi tẹ́ bá ti láǹfààní láti máa wo mi láti máa gbọ́ mi arẹ́lùmọ́ bí owó ọ̀rọ̀ yín náà ni tí ó tún sọ lọ́wọ́ ẹ̀ ní mọ̀sọ́mọ̀sọ́ àkàndá ọ̀rọ̀ Awíkonko ló kọ́ mi àjàó àrò ni mi Awíkonko aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bá bọ́ ọlọ́rọ̀ ó ṣe mo tún kí pa àjọkú àmójúbà ara wa. now bẹ́ẹ̀ bá gbàgbé ńkọ̀pẹ́kọ̀pẹ́ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nípínlẹ̀ Èkìtì níbi táwọn afẹ̀mí ẹni ṣòfò ajínigbé tí wọ́n ti ya bo ilé ìjọsìn wọ́n pa àwọn èèyàn ńbẹ̀ wọ́n jí àwọn èèyàn bíi 15 sí 16 kó lọ àti ìgbọ́mọkò wọn bó wà ni wọ́n ṣe rí kíní ọ̀hún ṣe tó bẹ́ẹ̀ bó ni wọ́n ṣe láǹfààní àti wọlé sí wa lára lóòótọ́ àwọn tí wọ́n wà nídìí ìbàjẹ́ wọ́n wà nídìí ìbàjẹ́ àwọn tó wà nídìí sùmọ̀mí wà nídìí sùmọ̀mí àwọn tó wà nídìí ìdàlúrú wà nídìí ìdàlúrú àwọn tí ò fẹ́ kó mi àlàáfíà ilẹ̀ yóò tòrò wọ́n ń ṣe tiwọn láàyè ọ̀tọ̀ tiwọn ṣùgbọ́n bá a bá bẹ́ràn wí ká bẹ́ràn wí bá a bá kìlọ̀ fólè ká kìlọ̀ fóńsọ ẹ̀bá ọ̀nà ẹ̀jẹ̀ awìta saran fa saran ẹ̀jẹ̀ awìta su aràn fún asu aràn ká saran ọya rán ṣe ká su aràn ọmọ su aràn mọ́ eléyìí tó jẹ́ ẹ̀bi tiwa gẹ́gẹ́ bí mẹ̀kúnnù ìlú gẹ́gẹ́ bí olùgbé ìlú gẹ́gẹ́ bí ọmọ ìlú ẹ̀jẹ̀ ayọ̀ fúnra wa torí wípé díẹ̀ ń tàlàbà nú apẹ́ ẹ̀dùn àwọn olóṣèlú ń bẹ nípò òṣèlú lóòótọ́ àwọn láfiṣẹ́ ìlú rán pàápàá jùlọ ètò ààbò ìlú ọwọ́ wọn ló wà ṣùgbọ́n ẹ má gbàgbé sẹ́nétọ̀ ò ní jí kúrò l'Ábújá kó wá bá wa bójútó lé wa House of Rep member kò ní kúrò l'Ábújá kó wá bá wa bójútó lé wa gómìnà ò ní kúrò nílé rẹ̀ kó wá bá wa bójútó lé wa ń ọ̀dẹ̀rù pórílẹ̀-èdè yìí ti nísinmi débi táyàn ọlọ́pàá kọ̀ọ̀kan fúnlé kọ̀ọ̀kan kó máa sọ àwọn tó lówó ní gbọ́ ọlọ́pàá lé àwa tá àwa lówó ńkọ́ kí ni fèè tiwa kí ni ìrètí wa kí ni ìpín tiwa àwa náà fi tìpátìkúkù ṣe wèrè la fi wo wèrè àwa náà fọgbọ́n ṣe ọgbọ́n ju agbára lọ ọ̀tọ̀ láyé owó ọ̀tọ̀ láyé ìgbésẹ̀ gbogbo ọmọ káàárọ̀ òjìrè ló nípa pàtàkì láti kó lórí ìjínigbé tí ń lọ nílẹ̀ wa àkọ́kọ́ kọ́ lélẹ́yìn lẹ́kìtì wọ́n ti ń ṣe lẹ́kìtì tipẹ́tipẹ́ bí ọdún bíi mélòó kan sẹ́yìn
náà ni wọ́n pàdé ọba mẹ́ta tí wọ́n ń bọ̀ láti pàdé. Wọ́n yìnbọn fún wọn mẹ́tẹ̀ẹ̀ta, méjì lọ́jọ́ lọ́hún nípè, ìkànnù wọn ló délé. Ṣé gbàgbé pa lọ lù àwọn méjèèjì tí wọ́n jọ́ lọ́hún pè. A sì lọ fọ̀rọ̀ wá eléyìí torí kó yọ nínú wọn, a lọ fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Ń taari mú bọ̀ ọbẹ̀ òun wípé ìran Yorùbá, ìran Káàárọ̀ Oòjíire àti tara wa lọ́pọ̀. Agbàgbé ìṣẹ̀ṣe, agbàgbé ìpìlẹ̀. Àwọn alálẹ̀ ò wá gbìjà wa mọ́. Lọ́jẹ́ kóríṣiríṣi àjálù lọ́tún lọ́sì kọ́mọ jálù ran Káàárọ̀ Oòjíire. Kò rí báyìí tẹ́lẹ̀. Kò rí báyìí tẹ́lẹ̀. So wọ́n ti jí ọba gbé láàfin, wọ́n ti jí olórí gbé, wọ́n ti jí ọmọ ọba gbé, wọ́n ti pọ̀ ọba síwájú ààfin, wọ́n ti pọ̀ ọba nú ààfin, wọ́n ti pọ̀ ọba sójú ọ̀nà, wọ́n ti jí ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbé, wọ́n ti gba ransom rẹpẹtẹ ńlẹ̀ Káàárọ̀ Oòjíire. Ṣé bí ó ṣe máa lọ́nu? Ọ̀nà wo wọ́n gbà? Ọ̀nà wo ni wọ́n ń gbà? Ọlọ́pàá nípa àtìpín tí wọ́n ń bẹ̀, àwọn sọ́jà nípa àtìpín tí wọ́n ń bẹ̀, èyún àwọn tí ń dúró sójú ọ̀nà. Because it is very very unfortunate pé ntọ́ bá yé ọlọ́pàá jẹ́ láyé wọn, òun náà ni àtẹnujẹ tí wọ́n jẹ tí kìí jẹ́ kí wọ́n gbọ́n. Gbogbo àwọn ọkọ̀ táwọn èèyàn fi ń transport àwọn èèyàn wọn wá sílẹ̀ yìí, gbogbo ọkọ̀ tó fi ń kó nǹkan ìjà olóró wọ̀lú, ojú títì ìjọba wọn ń gbà o. Àwọn ọlọ́pàá tí wọ́n bá lójú ọ̀nà, àwọn sọ́jà tí wọ́n bá lójú ọ̀nà, wọn ò yẹ̀ wọ́n wò rárá rárá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ́jà tán bá ti bá dẹ́rẹ́bà ọkọ̀, tán bá ti bá sa dápàrá díẹ̀, ilé tó bá fẹ́ fún ọ lówó, tí ò ní fún ọ lówó yóò bá tiẹ̀ lọ. Lo and behold, ọ̀pọ̀lọpọ̀ tírélà tán fi ń kó màálù wá ni wọ́n ń kó nǹkan ìjà olóró sábẹ́ màálù. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ti rí wo màálù gàgàrà tí ń kọjá lọ nínú mọ́tò, ẹ ti nígbàgbọ́ pé màálù ni wọ́n fi kó. Kò sẹ́ni tó lórí láyà nínú ọlọ́pàá, nínú sọ́jà tí ó pè ẹjẹ́ agun mọ́tò yìí, ẹjẹ́ àwọn tí ń bẹ ń bẹ, tí ń bẹ lábẹ́ màálù. Lábẹ́ màálù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń bẹ ń bẹ, ni wọ́n jókòó kalẹ̀ tí màálù ò lè tẹ̀. So now arákùnrin tó sọ̀rọ̀ yìí ó rí ọ̀rọ̀ sọ, ẹ gbọ́ nǹkan tó wí ni, ṣé ẹ gbọ́ dáadáa? Òun là ń bọ́ fàfà ní ẹja àfẹsẹ, ẹja gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ kí n tẹ̀ tó sọ̀rọ̀ síwájú. God bless you. Ẹja gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Àwọn tí bandit jí kó ní Èkìtì ní ẹ̀dá Oníyọ̀, ìgbà tí wọ́n pè wọ́n, táwọn bandit yẹn pè wọ́n pé kán mú ransom wá, wọ́n ní pé kán mú wá sí Kogi State. So ẹ máa imagine pé báwo ni àwọn bandit, pé báwo náà ṣe máa ń transport àwọn victim wọn tí ọlọ́pàá ọ̀dẹ̀ kì í mú wọn. I want to tell you for free wípé kì í ṣe inú gbókọ́ làwọn guys yẹn máa ń gbà wọn ní most times. Ojú títì federal road náà máa ń gbà, ojú títì àwọn state road yẹn náà máa ń gbà. Inú tírélà wọn yẹn inú ẹ̀ most cases náà máa ń kó àwọn victim inú ẹ̀ náà máa ń kó wọn sí, inú ẹ̀ gan làwọn fúnra wọn gan máa ń wà on most cases. Okay, scenario kan ṣẹlẹ̀ ní Ayégbájú ní last week, èmi àti àwọn méjì kan, wọ́n pọ̀ ẹ̀gbọ́n kan ní Abi Ajibo, ó lè testify sọ̀rọ̀ tí mo sọ yìí, àjọ wà ní ẹ̀gbẹ́ títì níbi close range láti débi Ọ̀yẹ́, níbi táwọn sójà yẹn máa ń dó sí níbi checkpoint yẹn. Trailer kan ó dẹ̀ ń bọ̀, so bóyá kọjá níbi ẹ̀gbẹ́ ọ̀dọ̀ wa báyìí, ó ṣàyè pé gbogbo àwọn tó dúró sẹ́yìn mọ́tò pé kí gbogbo wọn kó ó ṣàṣọwọ́ báyìí sí sàlẹ̀ fún wọn. Ìgbà tá wọ́n ti close mọ́dọ̀ àwọn sójà yẹn ká tó máa rí wípé gbogbo àwọn tó dẹ̀ wà lẹ́yìn mọ́tò gbogbo wọ́n sáré sápamọ́ sínú trailer yẹn, gbogbo wọn sáré gborí wọlé tán fi kọjá kó tó di pa aṣọ pa dé ọ̀dọ̀ àwọn wọ́n ti lọ. I am literally telling you wípé most of our guys yìí inú trailer náà fi máa ń kó wọn lọ, inú trailer náà fi máa ń transport wọn. But in tó dẹ̀ máa ń ṣẹlẹ̀ ni pé most of our trailer, I will tell you for free that over 100 trailer nínú 100 trailer tó bá kọjá lọ́dọ̀ ọlọ́pàá ò kì í check any of them.
driver àwọn náà kàn máa kí wọn á kí driver wọn á kàn ní lóò pé nǹkan wọn á dẹ̀ kí wọ́n máa lọ wọn kì í check nǹkan tó wà náà àwọn trailer gúgú yẹn òun náà fi máa ń ṣe transportation tó fi ń kó kinní ìgbà míì náà wà tó yẹ pé gbogbo àwọn free passage ìgbà míì wọ́n á máa kó ewúrẹ́ lọ wọ́n á máa kó màálù nǹkan àwọn tó máa wà lórí mọ́tò wọ́n lè lé bí 50 wọ́n lè lé bí 100 wọ́n á dẹ̀ máa kó wọn lọ lófò kò sí check kò sí nǹkan kan wọ́n á wọnú state kan bákan wọ́n á dẹ̀ já wọn kalẹ̀ síbẹ̀ ẹ̀ẹ́dẹ̀ máa pariwo wípé àwọn kan ti infiltrate yín pé báwọn náà ṣe wọlé ojú ọ̀sán báyìí náà máa kó wọn wọlé lójú yín ìgbà tó bá dẹ̀ dálé gbogbo wọn á dẹ̀ bọ́lẹ̀ wọn á dẹ̀ lọ sí àwọn ibi tó yẹ kán lọ wọn dẹ̀ ti wọlé sáàrin ìlú nìyẹn àwọn ọlọ́pàá ó yẹ kí wọ́n máa check àwọn ọlọ́pàá àwọn sójà tó ń wà ní yìí checkpoint ó yẹ kí wọ́n máa restrict àwọn people yìí tó bá anybody tó bá ti ń kó bọ̀ mo believe pé àwọn trailer yìí gan-an fi ń kó àwọn munitions yẹn òun náà fi kó àwọn ìbọn tó fi kó àwọn kí òun náà fi transfer àwọn victim wọn from one location to the other kò dẹ̀ anybody tó máa mọ̀ so ẹ rò pé inú gbóná máa ń kó wọn gbà inú gbówó ṣé inú gbówó bẹ́ẹ̀ ojú títì yẹn náà máa kó wọn gbà nínú trailer àwọn yẹn tó fi máa kó wọn lọ ẹ̀ẹ́dẹ̀ ní mọ̀. So I think the Nigerian police, the Nigerian army, the Nigerian navy, everybody, they should start checking àwọn Àmọ̀tẹ́kùn, they should start checking àwọn trailer yẹn kán báyìí kán máa lọ mọ́ àwọn trailer tẹ bá ti rí ẹ má yẹ kán lọ mọ́ anybody tẹ bá ti rí ẹ mú wọn kán tú gbogbo trailer yẹn kán tú gbogbo ẹ̀ sílẹ̀ kẹ́ mọ̀ nǹkan tó wà nínú ẹ̀ kán tó jẹ́ kán lọ kò jù bẹ́ẹ̀ lọ àfi tó bá yẹ pé àwọn ọlọ́pàá mi tó bá gbà bọ̀dẹ̀ nìkan tó bá yẹ náà tó gbà bọ̀dẹ̀ náà gbẹ̀yẹ̀ kan tó bá yá ọwọ́ á tẹ̀ wọ́n but kí ìjọba kan mandate ẹ̀ wípé kán máa check àwọn trailer yẹn every checkpoint ọgbọ́n tí wọ́n lò nìyẹn bọ́n yẹn transport àwọn èèyàn wọn nìyẹn òótọ́ ọ̀rọ̀ tó wà bẹ́ẹ̀ mo sọ fún yẹn tó bá yẹ ẹ máa bá mi argue wèrè ní comment section. ẹ káàbọ̀ padà tẹ bá gbọ́ ọ̀rọ̀ máàlù yẹn dáadáa ẹ rí i pé vital information ni fẹ́ni tó bá létí ni o fáwọn tí wọ́n bá mọ̀ wípé ìgbésẹ̀ akin lọ́kàn ìṣe fáwọn tí ń fetí pilà bàbí tiwa. Now ẹ gbọ́ nípa ilé kan tí mo sọ̀rọ̀ nípa rẹ̀ àbí tí mo sọ pé a fẹ́ tà ilé ọ̀hún GRA extension ló wà ní Ṣàgámù ẹ ti rí àwọn ilé tó wà láyìíká ẹ ti rí pé àárín ilé ló wà gbogbo ohun téèyàn ṣe sílé ló ti wà ń bẹ̀ bọ́ọ̀ ti wà ń bẹ̀ ẹ rí compound ẹ bó ṣe fine ẹ rí inú ilé yẹn bó ṣe fine wọ́n ti parí ẹ̀ nìkan kò tí ì gbé bẹ̀ rí nǹkan ọkàn tó kù tí wọn ò tí ì ṣe síbẹ̀ náà ni wáyárìn ààyè wáyà ti wà ń bẹ̀ ṣùgbọ́n wọn ò tí ì kó wáyà sí so ẹni tó bá fẹ́ rà á pẹ̀lú àǹfààní àti bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò 45 million naira ni o èmi ò kì í ṣe ẹni tó máa fowó kún owó tó ní nǹkan fẹ́ tà á rárá o 45 million naira nílé yẹn ń lọ GRA extension ló wà ní Ṣàgámù mo tètè dé mo ráyọ̀ ni mo pẹ́ lẹ́yìn àánú ṣe mí ṣé àgbàgbé mo láwọn ọkọ̀ nílẹ̀ tó ẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó mo ní Benz C300 18 million naira Lexus RS350 45 million naira Toyota Corolla Sport 2016 model 14 million naira Benz CLS 550 eléyìí ń lọ fún 15 million naira mo ní Range Rover Sport ó ń lọ fún 55 million naira so eléyìí tí ẹ bá nífẹ̀ẹ́ sí ń bẹ̀ ẹ kàn sí mi ẹ já sọ̀rọ̀ bákan náà ni fẹ́ǹsà kan náà tún wà eléyìí ó ti wà registered ní last year August náà ni wọ́n rà á tí wọ́n register ẹ̀ so bẹ́ẹ̀ bá ní interest nínú náà ọ̀nbẹ̀ ńlẹ̀ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 bóyá yín náà nílé tẹ́ fẹ́ tà bóyá nílẹ̀ tó jẹ́ ní ò tẹ́ fẹ́ tà bóyá ní mọ́tò tẹ́ ń kó wọlé lókè òkun tẹ́ fẹ́ tà ẹ jẹ́ àjọ dòwò pọ̀ ẹ bá kàn dọ̀rọ̀ Awíkonko sọ̀rọ̀ kájọ gbéra wa lárugẹ well pápápá information tí màánù yìí fún wa díẹ̀ lọ́wọ́ ọmọ tó yọ ọmọ burúkú díẹ̀ lọ́wọ́ àwọn òbí ẹ̀ ó lóun àtẹnìkan àwọn ń wo tírélà yẹn bó ṣe ń lọ sọ́dọ̀ àwọn sọ́jà
àwọn wá rí i pé dírẹ́fà bẹ́ẹ̀ ń sọwọ́ báyìí ìyẹn ni fáwọn tí ń bẹ lẹ́yìn pé kí wọ́n mẹ̀lẹ́ ń bẹ̀ kí wọ́n pẹ̀pín kí wọ́n tẹríba sínú ọkọ̀ ń bẹ̀. So wọ́n wá rí i pé gbogbo wọn tẹríba àwọn wá ń try láti lé wọn ṣùgbọ́n káwọn tó débẹ̀ àwọn rí i pé àwọn sọ́jà yẹn ti páàsì wọn already wọ́n ti kọjá àwọn sọ́jà. Ǹjẹ́ yẹn sọ pé kán padà? Ǹjẹ́ yẹn sọ pé kán má lè sọ̀rọ̀ fáwọn sọ́jà? Ǹjẹ́ yẹn sọ pé kán má lè sọ̀rọ̀ fáwọn tó bá tún wà ń bẹ̀ tọ́jọ́ mọ́ ìpínlẹ̀ Èkìtì? Torí bí bàbá pa ìtọ̀pọ̀ ní fi hó bàbá gba ní ìta gba lọ́ọ̀ni bàtà fi dún bọ́n bá jẹ́ méjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán sọ fún èèyàn méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà míì ààrẹ ni tí ó sọ wípé ẹ̀já sọ fáwọn sọ́jà ẹ̀já rìpọ́ọ̀tù wọn fáwọn ọlọ́pàá ẹ̀já tírèsì ibi tí wọ́n ń lọ káwọ́ ibi tán fẹ́ sọlẹ̀ sí. Number 1 nìyẹn. Number 2, irú àwọn èèyàn wo ló wà nínú mọ́tò tẹ́lẹ̀? Sáwọn obìnrin ni ṣé wọ́n ń lọ ilé ọdún ni? Wọ́n Fúlàní nínú tírélà o àbáwọn ọkùnrin ni àwọn tá à ń pè ń jàǹdùkú tá à ń pè ń tẹ́rọ̀ yìí ọmọ kéékèèké ni wọ́n. Ọmọ kéékèèké 17, 18, 19, 20, 21, 22, 23 ńlọ́pọ̀ jù láàrin wọn kì í ṣàgbàlagbà o. So tírélà tí wọ́n ní káwọn èèyàn tẹríba ìbọn mélòó ní bẹ́ẹ̀ ọta àbọn mélòó ní bẹ́ẹ̀ nu tírélà yẹn? Ìdà mélòó ló wà nu tírélà yẹn? Ẹwẹ́ lè ti lọ́rin yẹn wọ́n dì wọ́n tó di ọ̀kadà nínú tírélà náà wọ́n á máa kó ọ̀kadà abẹ́ ọ̀kadà náà ni wọ́n lò nínú igbó kò sẹ́ni tí ó challenge wọn. Àwọn sọ́jà ló wà lójú ọ̀nà bẹ́ẹ̀ kò sáwọn àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo káre bó bá jẹ́ ìpínlẹ̀ Ondo ni wọ́n dá wọn dúró. Àmọ̀tẹ́kùn mélòó náà ló wà lójú ọ̀nà lóńdó náà ṣé gbogbo títì náà wọ́n wà ní táwọn náà bá rí ni. Wàhálà ń wọlé káàárọ̀ òjìrè lójoojúmọ́. Àwọn adánilóró ń finú ilé wa ṣe ibùgbé wọ́n ń fàdúgbò wa ṣe ibùgbé wọ́n ń finú igbó wa ṣe ibùsùn. Ẹjá béèrè lọ́wọ́ ara wa ọmọ Yorùbá mélòó ló lọ sókè ọya tí lọ ń gbénu igbó? Ọmọ Yíbò mélòó ló lọ sókè ọya tí lọ ń sùn nínú ọ̀dàn? Àárín ìgboro wọn wà tán ti ń ṣe bísínẹ̀sì wọn. Bísínẹ̀sì wo wà ní Fúlàní ṣe nínú igbó? Ẹjá pera wa sájọ tó nírònú àkàndọ̀rà Awíkonko bẹ́ńtì lọ bí oge. Ẹjá ronú sí ká gbégbésẹ̀ tó nípọn lórí ẹ̀ o torí òní kọ́ ká lè láǹfààní àti sàsùnara ni o. Ilẹ̀ káàárọ̀ òjìrè ń dilé ogun bọ̀ o àwa ń ké o. Ẹ like follow page mi lórí Facebook Awíkonko TV àti Awíkonko Television Awíkonko TV àti Awíkonko Television. Ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV àti Onídèmọdé TV Awíkonko TV àti Onídèmọdé TV fónídèmọdé game show àti Ojú Òṣùpá. Ẹni nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹni mọ́tò tẹ́ fẹ́ tà ẹ fẹ́ rà nínú àwọn tí mo polówó ẹ fẹ́ ra lé tí mo polówó ẹni ilé tẹ́ fẹ́ tà ẹni ilẹ̀ tẹ́ fẹ́ tà ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp bákan náà +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣàlẹ̀ káàrọ̀ òjìrè bí òní wọmi o orílẹ̀-èdè lẹ̀ káàrọ̀ òjìrè onídàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni àjùwàṣe o. Ìtòkàn ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o. Ẹ̀wà kan fìdí ilé àbíkẹ́ fìdí ilé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Lórí ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. Ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. Olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. Ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o. Ẹ̀wà kan fìdí ilé àbíkẹ́ fìdí ilé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. Àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.